Hello. Ẹ̀yin èèyàn mi. Hmm. Ó mà lágbára o. Wọ́n ṣe ń gé wọn ní ìka, náà ń bòrùka. Wọ́n ń gé wọn ní ìka, ó ń bòrùka. Bẹ́ẹ̀ ni, òun ló dífá fún Ashley. Ashley o. Òun náà léni, òun lọ́la, òun ni gbogbo ìgbà. Nǹkan ta tún rí gbọ́ nìyẹn o. Wọ́n ní Ashley o. Wọ́n lá Ashley. Ṣé mọ̀ pé nígbà tí èkejì ẹ̀, tí yẹn ti dáràn, tí yẹn wà lọ hospital pẹ̀lú ojú ẹ̀ tí wọ́n sọ pé ó pòórá àbó fẹ́ pòórá. Wọ́n ló ti pòórá. Wọ́n ń wá solution sí. Ta fi sọ pé ẹ̀rù bá àwọn olórí tó kù. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní yọ ní kọ̀ọ̀kan bí ìtọ̀wọ̀. Wọ́n ń yọ ǹkọ̀ọ̀kan. Wọ́n ń yọ ẹsẹ̀ kúrò láàfin. Pé kójú má rí bí gbogbo ara lògùn ẹ̀. Òun ló dífá fún Ashley. Tó kàn dìídì páàkì gbogbo ẹrù ẹ̀ ṣe bá sọ fún wa. Wọ́n ló ti kó gbogbo ẹrù kúrò láàfin o. Ní palace. Yẹn lánàá. Àná sí ìjẹta. Wọ́n ló páàkì gbogbo ẹrù ẹ̀. Tó ní òun ò ní jókòó sí ààfin. Kó òun sùn, kó òun má jí mọ́. Torí òun ti rí pé àwọn alálẹ̀ tí ń jà ráì. Wọ́n ń jà kó òun mọ ibi tó máa ti bá òun náà. Ló ṣe páàkì ẹrù ẹ̀. Wọ́n á rò pé bóyá ó páàkì lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀. Lọ́dọ̀ àwọn Láfògèdè. Pé ń gbò wáyá náà wá gbọ́ pé ṣe ló lọ sí olórí kí ló ń jẹ́? Olórí mansion tán sọ pé kán kúrò láàfin kán lọ sí pé kábíyèsí ti kọ́ mansion àwọn olórí síbí kan. Bíbẹ̀ ló sọ fún wọn pé kán lọ. Wọ́n ní ńlá páwọn ní lọ. Wọ́n ní by force by fire ló fi sá kúrò láàfin ló fi páàkì lọ síbẹ̀. Wọ́n níbẹ̀ ló wà. Àṣọ ní motive kò tán síbẹ̀ o. Wọ́n ní bọ́n ṣe dé bí ó ṣe wá di èní. Àṣé Ashley fẹ́ wá ọgbọ́n láti sá kúrò ní Nàìjíríà. Kó padà sí ìlú ibi tó ti wá. Wọ́n ní bí Ashley ṣe sá kúrò nìyẹn tó lọ sí tó deport tó fẹ́ lọ fly off. Bẹ́ẹ̀ ni, wọ́n ló fẹ́ fly off. Wọ́n bá ní one of kábíyèsí entourage pé òun ló rí Ashley ní ìdájí. Òun àti Adémákindé. Wọ́n fẹ́ lọ wọ plane. Pé bẹ́ẹ̀ tí nígbà tó ń rí, pé bọ̀bọ́ yẹn nígbà táwọn rí pé wà tattered. Kó wọ́n á suspect pé kí ni lady yìí? Ó fẹ́ sá kúrò, ó fẹ́ lọ. Pé bó ṣe pé kábíyèsí ni pé òun rò pé kábíyèsí mọ̀ pé lady yìí. Ṣé àwọn pé gbogbo rògbòdìyàn ọ̀rọ̀ tó ń lọ ńlẹ̀ kò sẹ́ni tó máa lóhùn ò gbọ́ àfẹ́ni tí ẹ̀ bá dì. Wọ́n ní tẹ́ bá ti ẹ̀ ríran, ẹ̀ gbọ́ràn. Àwọn aráàlú kan báyìí. Ẹ̀ gbọ́ràn àbí ẹ̀ ní ojú tẹ fi ń ríran. Tẹ́ ẹ̀ gbọ́ràn, ẹ̀ ríran. Nǹkan ṣàṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni o. Ọ̀pọ̀lọpọ̀ bọ̀bọ́ yìí wá pé kábíyèsí. Ó mà rí ìyàwó yín ní kíni pé bẹ́ẹ̀ tó rí wúrè tó fi mọ́ra pé kò jà. Ó dàbí ẹni tó ń sá kúrò nílùú o. Òun fura pé ó fẹ́ sá lọ. Ṣé mọ̀ ń pẹ̀ wọ́n ní kábíyèsí royal mansion royal kíní náà sọ pé olórí royal kíní náà sọ pé wà. Ibẹ̀ ló kó lọ. Tó bá ló tún ṣe rí ní airport. Wọ́n ní kíákíá. Kábíyèsí ó ti tẹ bọ́tì pé kán bá wọn tètè arrest ẹ̀. Ṣé rí bọ̀bọ́ tí ọkọ ẹ̀ kó bọ̀bọ́ tó wà ní tó rí yẹn. Wọ́n ti lọ organize wọn kan ṣe arrest Ashley. Wọ́n ní meanwhile, wọ́n ní Ọlọ́run tó wá mú ní pé passport ẹ̀. Wọ́n ní old passport ló wà lọ́wọ́ ẹ̀ tó ti expire. Wọ́n ní because the current passport ẹ̀ pé kábíyèsí ti gbà lọ́wọ́ ẹ̀. Kábíyèsí ti seize ẹ̀. Why? Because wọ́n ní ọ̀rọ̀ wọn wà ní court.
ọ̀rọ̀ paternity test situation Adémákindé pé yẹn yìí wà ńlẹ̀ àti evidence tí ex-husband ẹ̀ mú ńlẹ̀ pé kóòtù wọn kù 3 days kọjọ́ pé tó máa fi lọ sí kóòtù pé gbogbo yẹn wọn ò tí ì yanjú ẹ̀ pé nígbà tá Ashley wá àṣé ọgbọ́n kọ́gbọ́n ó ń dá ọgbọ́n bó ṣe máa sneak out àṣé kábíyèsí ni ò tí jẹ́ kó lọ time tó yẹ kó lọ tí ò lọ ọlọ́run ti wá mú pé àṣírí òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ tú ni ló bá bẹ̀rẹ̀ sí ní sá káàkiri àṣé púpọ̀ nú ọwọ́ kábíyèsí ni ò tiẹ̀ tí jẹ́ kí Ashley tí ì lọ àṣé wọ́n ti húùkù ẹ̀ lọ́rùn wọ́n ti húùkù ẹ̀ pé ìwọ fẹ́ sá lọ wọ́n ní evidence ti wà wámúwámú ìyẹn tọ́kọ ẹ̀ ex-husband ẹ̀ wọ́n ní kóòtù wọn kù 3 days láti tó ní Ashley ṣe fẹ́ fi ọgbọ́n sá lọ pé àṣé kìí ṣe pé bóyá ó fẹ́ sá lọ ó fẹ́ lọ sí èkínní ó ti rí ọgbọ́n ẹ̀ ti rí kú ọkọ ti dìrọ̀ mọ́ evidence ti ó fẹ́ ìtorí pé ìkejì ẹ̀ wà ní hospital káwọn alálẹ̀ ti mú yẹn mọ́lẹ̀ ẹ̀rù ń bà wọn kóun tètè sá lọ àṣé ọ̀rọ̀ wà ńlẹ̀ ìyẹn náà lè wà nú ẹ̀hún tó fẹ́ fi sá lọ ìyẹn náà wà nú àwọn nǹkan tó máa ṣe torí ọmọdé ò débi ẹ̀rù bá ní o ẹ̀ tó fẹ́ sá lọ bẹ̀ tẹ̀ gbogbo nǹkan tó so travelling ẹ̀ pọ̀ ó pọ̀ rẹpẹtẹ tí ò fi lè lọ bọ́n ṣe ní gẹ́gẹ́ bí kábíyèsí gẹ́gẹ́ bá ṣe gbọ́ wọn ní kábíyèsí pé ó ní kán mú Ashley kan lọ àrẹ́sì wọ́n àrẹ́sì o ọpẹ́lọpẹ́ bọ̀bọ́ ẹ̀ńtọ́rànjì kábíyèsí òun ló organize tán fi tètè mú tán ti mú padà wọ́n wà padà sí ilé Ifẹ̀ ṣẹ́rí bọ́lọ̀ ṣe ń mú Ashley káàkiri bẹ́ẹ̀ ni ṣó sọ pé òun gbọ́n ni ẹni bá ń yọ́lẹ̀ ẹ̀dá nǹkan burúkú á máa yọ ṣiṣẹ́ rí pé kò ní ìsinmi náà gbogbo wàhálà tó ń fún rẹ̀ tó ń ṣe gbá tó ń ṣà ó tínú ìtọ́wọ̀ ẹ̀ bá mọ ò nídìí láti ṣe wàhálà jìnnà gbogbo nǹkan olúwẹ̀ máa lọ smoothly ni ẹ wo wàhálà tó kó rẹ̀ sí ẹ wo wàhálà tí Ashley kó rẹ̀ sí òun léni òun lánàá òun títí every time because inú òun mọ́ wọ́n lòdì sí ìhà àlàáfíà Naomi òun náà ṣe ń jẹ gbogbo ìyà yẹn àwa gan láti ẹ̀ ń gbọ́ íńtánẹ́ẹ̀tì tá à ń ṣe ó tiẹ̀ ti fẹ́ sú wa pé àwọn pípù yìí ṣàṣé wọ́n ń sinmi ni nítorí ogún ológun nítorí ogún kábíyèsí ó ga o ẹ̀yin èèyàn mi wọ́n ti wá Ashley padà sí ààfin wọ́n ní kábíyèsí ní irọ́ ló pa ó lè ṣe lọ anywhere torí ẹ̀ ló ń ṣe seize passport tó bá yá òun á fún ẹ kó padà ó gbọ́dọ̀ jẹ́ kí àṣírí paternity test kó jáde ìwọ sọ pé mi mo ní ló wá fún mi ní headache èmi kémi fún ọmọ ẹ ní ogún tiẹ̀ fún ẹ ní ogún tiẹ̀ rò pé amúkùn mẹ́kọ̀ọ́ ni mí ọpọlọ mi ò ex-husband rẹ̀ tún mú kínní ó tún mú concrete test wá evidence póun lòun lọ́mọ ìwọ fẹ́ sá lọ àṣírí ẹ gbọ́dọ̀ tú káwọn mọ ibi táwọn fẹ́ lò sí ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ìwọ fẹ́ sá lọ wọn bí ẹ dá ní kábíyèsí ṣe ní kán bá wọn dá padà kò síbi kankan tó ń lọ àṣírí wọn máa tú àṣírí wọn ò lè bò bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi mo ní kí n fi eléyìí tó yín létí kí n mọ update yín ẹ mọ̀ nípa àlè rí ká má sọ fún wọn láti jọ benefit àwọn nǹkan tó ń lọ papọ̀ iṣẹ́ yín yan tẹ́ fi ń tẹ́tí sí wọn ẹ bá share kẹ́ bá like kẹ́ bá fi tó kù sí comment section ẹ ṣé gan kẹ́ bá mi subscribe àbọ̀ ọlọ́run á dájú lórí wa amen bye.